fẹ́ ṣe àwọn ló ń bọ̀ àwọn ní ká máa retí. Ọjọ́ ìkórè tó ń bọ̀ yìí ó máa bẹ̀rẹ̀ láti on the 9 sí on the 15. Àìmọye èèyàn ló ń bọ̀ láti ìlú òyìnbó. Tá bá ti ń ṣòkòrè àwọn èèyàn ti ra tíkẹ̀tì wọn ti ń bọ̀ nílé. Gbogbo àdúgbò yìí kò kí n síbi tí èèyàn lè park mọ́tò sí. Ní signboard ṣùgbọ́n Ọlọ́run wà on board. Number 2, security church wa máa ń tight fún kórè. Kò mo máa involve gbogbo authority tó yẹ kí involve kí nǹkan má sọnù kí ibi má ṣẹlẹ̀. Number 3, ọ̀sẹ̀ yẹn ọ̀sẹ̀ àdúrà ni, ọ̀sẹ̀ ọpẹ́ ni. On the 13th, ìyẹn ni praise night wa tá máa ń pè ní Hallel night. Tí àwọn olórin oríṣiríṣi tó máa wá, mi fẹ́ dárúkọ olórin torí gbogbo olórin tó yin Ọlọ́run nìkan ni mo mọ̀. Gbogbo ọ̀nà dẹ̀ ni mo fẹ́ràn. Kò sẹ́ni tí mo kórìíra, àfẹn tó bá kórìíra mi, òun dẹ̀ ló ní problem ara títí ẹ̀. So àtàwọn tá pè náà bọ̀. On the 13th yẹn, èrò tó máa ń wà bí àdúgbò yìí kan máa ń mì. Ọjọ́ Sunday lọ́jọ́ ìkórè tá máa ń ṣe harvest of Thanksgiving tá máa ṣọpẹ́ ìkórè. Kí ni túmọ̀ ìkórè fún wa? Odidi ọdún kan, àní àlàáfíà, àṣìṣe wa, ebi ò pa wá dọ́dọ̀ ọ̀tá. Ẹ jẹ́ ká yọ ọjọ́ ọpẹ́. Bó o tiẹ̀ lówó, o ṣe kórè àlàáfíà. Òun ló ṣe máa ń jẹ́ pé tó bá máa gbàdúrà Olúwa má jẹ́ ń jẹ kóró nínú ìkórè. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ló ń jẹ kóró nínú ìkórè. Ọ̀pọ̀lọpọ̀ ló ti tán kan tó tán. Bí àṣẹ ẹnìkan tó kú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, tó jẹ́ ńgbà tó ọmọ yẹn kú tán ló tó tán. Ẹnìkan kọrin, bàbá yẹn táwọn èèyàn bá ń jójó àwọn agbẹ́sẹ̀ yẹn sókè. Bàbá yẹn ti darúgbó, ó ti tán kó tó tán. Àdúrà ńlá ni, Olúwa má jẹ́ kí n tán kí n tó tán. Olúwa má jẹ́ ń jẹun ìkorò nínú ìkórè. Àìmọye abiyamọ ló ń jẹun ìkorò nínú ìkórè. Ọmọ wọn ti dolówó ṣùgbọ́n orí àìsàn wọn ti ń jẹun. Àwọn ẹlòmíì tẹrù páyé wọn dá gbogbo owó tán ní tó jówó ìkórè wọn. Orí ìkorò ló ná sí, lórí liver, lórí kidney, lórí hospital. So ẹni tí ò jẹun ìkorò nínú ìkórè náà máa wá síwájú olùkórè láti ṣọpẹ́ ìkórè. Ọdọọdún dẹ̀ là ń ṣe tó ń dá sí. Inú ẹ̀ náà láti máa ń fún àwọn ará àdúgbò lóúnjẹ. Torí pé àwọn èèyàn kan máa ń já màálù lẹ́sìbí ni. Ìgbà mi ó lè jẹ́ 30, ìgbà mi ó lè jẹ́ 50. Ẹlòmíì gan mi tẹ̀ ní mọ́ ẹ tó jálẹ̀. So a máa fún àwọn àdúgbò lóúnjẹ tútù, everybody máa jẹun. Then a máa ṣe medicals. Àwọn ẹlòmíì, àwọn doctors tí mo mọ̀, a máa kó wọn jọ pọ̀. Àwọn nurses tí mo mọ̀, kò dẹ̀ sẹ́ni tó máa cover lọ́wọ́ mi nù. Nǹkan tó ní kálukú ní ló máa mú wá láti fi support àwọn èèyàn. Àwọn náà wá fi sin náà. Yeah, because a life of no impact is a life of no value. Ẹlòmíì tó lówó àti gba glasses, ọmọ gba glasses fún. Because mo máa ń wo gbogbo kíní yẹn gbà tí mo wà kékeré, àwọn òbí mi ò rówó ṣàwọn kíní yẹn. A máa lọ church nígbà mi gan àní rówó dá. Ṣùgbọ́n màmí máa gbálẹ̀ church, wọ́n á gbálẹ̀ láàárọ̀, wọ́n á gbálẹ̀ lálẹ́, dáàdì mi máa nu chair. Wọ́n lè mi wá ń kórè nísìn. Àwọn Ọlọ́run fi lè fi mí dùn wọn nínú gẹ́gẹ́ bí àkọ́bí. Ṣùgbọ́n nígbà yẹn lọ́ fi bú wọn pé àwọn náà sin Ọlọ́run jù, àwọn dẹ̀ ni ìyà ń jẹ jù. Àwọn tó ríra wọn gẹ́gẹ́ bí olówó lánàá, àwọn náà wá wo fíìmù lẹ́ni. Torí tí òkùnkùn bá ṣú birimbirim ní sinimá, fíìmù ti fẹ́ ṣó ni. Bí ẹkún bá pẹ́ dalẹ́ kan, ayọ̀ ń bọ̀ lówó lọ. Ìkórè ilé wa jẹ́ harvest of turning point. Ìkórè ìyípadà. Ni mo fi ń ṣàlàyé pé ohun tó fara ẹ ṣe ló máa kó. Rọ́bà ìdáàbòbò kò rán mágùn. Ohun tó bá ṣe ló máa kó. It's a lot about harvest. Ẹ sọ pé rọ́bà dáàbòbò. Kò rán mágùn. Èèyàn ló rọ́bà dáàbòbò, ìyá ni kó má kó mágùn. So ohun tó bá ṣe ló máa kó. Tí má ní kí n máa sọ̀rọ̀ ìkórè lọ, èho yẹ máa sọ́tàn. Mo ní sọ́tàn. Ẹni tó tọ̀nà, òun ló máa gbá yẹ. Ẹni tó paná lójú máa tì. Ìbí Joseph ọjọ́ kìíní àwọn ọ̀rẹ́ ta lòkù tán fún kàkà tó tán ìdí ló tó tán. Gbogbo tá a bá ṣe, a máa kórè ẹ̀. So December 13, December 15, we're inviting all journalists, we're inviting everybody in the world. Let's do this together. And I use this medium to pray for Nigerian youth. God will bless Nigeria. Amen. God will bless our leaders. God will direct their path.
I pray for Lagos State. I pray for our governor in Ogun State. I pray for my governor in Lagos State. I pray for all our leaders. Mi ò kí wà náà wọn tó ń gbé àgbàlagbà ṣépè tó ń fẹnu yẹpẹrẹ àgbàlagbà. Àgbàlagbà mọ̀ ṣe kò mọ̀ ṣe ìrírí ayé lágbà. Ẹ lè fowó ra ìdùnnú ṣùgbọ́n ẹ lè fowó ra ìfọ̀kànbalẹ̀. Lórúkọ Jésù ẹ kúrò ní wọ ìlú yìí. Tọ́lọ́run bá fẹ́ ìlú yìí ni bógun ṣe ń fẹ́ wá lọ́lọ́run dá dúró. Bógun ṣe ń fẹ́ wá lọ́lọ́run dá dúró. Kò ń ṣe pé àwọn tó ń lead wa mọ̀ ṣe. Kò dẹ̀ ṣe pé àwọn tó fẹ́ jagun yẹn náà ò mọ̀ ṣe. Ọlọ́run kàn fẹ́ kí ìtàjẹ̀ sílẹ̀ wà kí nǹkan tó tó ni. Torí Ọlọ́run aláàánú ni. Ogun ò dàbí ẹ̀kọ́. Mo gbà ní àdúrà gbogbo ọ̀dọ́. Every youth, God will give us creative wisdom to be independent. I pray for journalists in the world, NUJ, online bloggers. I pray that the Lord will bless all of them. Every information that you pass will bring about acceleration for your jubilation. I pray for those who are trusting God for the fruit of the womb. Àwọn tó ń wojú Olúwa fún ọmọ fún ire Olúwa á dùn yín nínú. Mo gbàdúrà fún Mùsùlùmí, mo gbàdúrà fún Kristẹni, mo gbàdúrà fún àwọn tí ò tẹ̀ kì í ṣe Kristẹni àtàwọn tí ò kì í ṣe Mùsùlùmí tó mọ ọ̀nà tó fi ń pe Ọlọ́run wọn. Gbogbo ọ̀nà tẹ́ fi ń pe Ọlọ́run tẹ́ gbàgbọ́ ló máa bọ́ sí lọ́rùn fún yín. Ẹ ò ní jẹun ìkórè ọmọ nínú ìkorò. Jésù Olúwa wa.